lákọ̀ọ́kọ́ mo kí Alhaj Dr. Oriyomi Hamzat fún akitiyan tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ Muyideen àti Pastor Gabriel Amusan Àgbàlá Gabriel. Ẹni tí èèyàn bá fẹ́ jí ó bàjẹ́ béèyàn ṣe máa ṣe ní ẹ ṣe ṣeun. Ibi tí mo fẹ́ lọ gan ni pé gbogbo ẹ̀yin ènìyàn pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ kò bá kún gbèrè nípa Pastor Àgbàlá Gabriel pé wọ́n fún Muyideen lẹ́gba wọ́n fún lẹ́gba lọ́tún wọ́n fún lẹ́gba lósì pé ó sí ẹ̀yìn rẹ̀. Kódà kí Muyideen bọ́ ṣòkòtò rẹ̀ kí wọ́n fún lẹ́gba lórí oko ó dìsáfẹ́ ó tọ́ sí ó yẹ kó jẹ́. Ẹ̀yin gan ìjẹ́lẹ̀ mọ̀ pé ara tí ń kó bá wa lórílẹ̀‐èdè náà ni tí ń kó bá wa Nàìjíríà pàápàá jùlọ Nàìjíríà tí ó jẹ́ kó pọ̀lọpọ̀ aláìríjẹ́ ọ̀rá láàánú ni. Aláìríjẹ́ mi ti sọ̀rọ̀ ẹ̀ di ìdàkudà kìsìkì bí a torí àìríjẹ́ ẹ̀ lọ́sọ̀ọ́ dìbẹ́ o bọ́n bá fi ibi olé ọlá náà yọ padà balẹ̀ ọlá yìí látàrí ìtìyẹn bímọ. Ẹ wo ohun tí Àgbàlá Gabriel ṣe fún Muyideen. Èyàn ń ta chájà ń mú ògógóró kiri orí stíìtì ó ń rìn káàkiri inú go slow tó dúdú ọ tí ya jíjẹ́ tí ó gbé ẹnu ẹ̀ skátà ọwọ́ amúkú òǹbẹ̀ àkọ́ni pé wọ́n mú ọkú òǹbẹ̀ tó ti ń jẹ̀yà wọ́n mú ọkú ní stíìtì ìnira wọ́n á mú ọ lọ sínú ọgbà ìtùnú ọgbà ayọ̀. Wọn wá dọ́wọ́ kí á pé wọ́n mú ọ lọ lásán tí wọ́n fún ọ lóúnjẹ wọ́n tún wá ṣe débi pé Ọlọ́run tó lò wọ́n sábàbí láti kọ́ ilé fún ọ. Wọn ò tó dúró síbẹ̀ o wọ́n tún fẹ́ yàwó fún ọ. Wọ́n fẹ́ yàwó fún ọ wọn ò tó wá dúró síbẹ̀ wọ́n tún wá bọ́ sí ṣọ́ọ̀pù débi pé wọ́n tún kọjá abẹ́ fún ọ. Wọ́n tún fún ọ ní tókìn pé ìgbà ìbàmọ́ ìgbà mi ọjà lè mọ́ ìyá kí nǹkan fẹ́ kú díẹ̀ káàtó kọ́ mọ́ ẹ pé yóò affect jíjẹ àti mímu torí pé wọ́n ti fẹ́ yàwó fún ọ. Wọn ò tó wá dáadáa ọ wọn ò tó wá jẹ gàba lé ọ lórí. Wọ́n wá padà discover pé ọmọ jí bọ́ tá ń dàjí tó sì jẹ́ pé kì í ṣe ṣọ́ọ̀pù lọ ń lọ tán sì mọ̀ pé ibi tó wà kì í ṣe pé ń tajà ìdajì ń bẹ̀. Wọ́n wá sọ tí wọ́n wá rí pé ilé bàbá Àjẹ̀bú àti ilé mọ̀ọ́kàn ni wọ́n ti lọ bá ọ. Ẹ dákun ẹ̀yin tẹ́ wá sẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́ tẹ́ ń wí òkú ìwé yẹn Àgbàlá Gabriel ó kù díẹ̀ káàtó nǹkan yẹn wọ́n na Muyideen lẹ́gba wọ́n wá mú wọ́n wá bá wí wọ́n fún un ní ẹgbà. Ẹ mọ̀ pé bí èèyàn bá jágbàlagbà tí ó bá ti gbọ́n náà tó bá dé èèyàn bá dàgbà dé stage kan tí ó bá ti gbọ́n kọ̀sábù ń bi kí wọ́n dájókòó kí wọ́n fún àgbàlagbà ní ìyà kọ́pọ̀ lórí ò lè bá sex torí pé tó bá ipò ń bà wí nígbà kéke ó ṣeé ṣe káyé rẹ̀ ọmọ bàjẹ́ débi tó bàjẹ́ déhùn lágbàlagbà tí ó bá gbọ́n. Ó jìyà débi ó jìyà déhùn Ọlọ́run wá ti aláàánú sí ọ ó tún wá ń ṣe rádaràda. Ìbàjẹ́pọ̀ rọrùn àwọn ẹbí Muyideen ṣe rí káwọn ẹbí rẹ̀ kankan yọjú ni sáwọn ẹbí ẹ̀ bá dá sí àwọn ẹbí rẹ̀ ṣe solúsàn sí gbèsè ayé rẹ̀ ọwọ́ àṣẹnu yànmọ̀yànmọ̀ wá ń lọ sọ̀sọ̀kúsọ nínú ọjà. Alhaji Oriyomi Hamzat mo kí yín pé ẹ kúṣẹ́ ẹ bá fi ọkùnrin lẹ̀ kó tó padà sí kó mọ jìyà rẹ̀ ọwọ́ á ní ibilẹ̀ bá mọ́ bá ìgbàlẹ̀ nígbàlẹ̀ mọ́ sùn ṣẹ́ ń gbọ́rọ̀ ẹni ìyá ti kọ́lé sílá. Pastor Gabriel Amusan ẹ dákun ẹ má bínú ẹ má jẹ́ kí àwọn amóore sú ní í ṣe ẹ má jẹ́ wọn mú oore sú yín ṣe o. Lóòótọ́ àti lódodo owó tẹ̀ ń ná fún wọn kì í sẹ́yìn lẹ́ni ṣùgbọ́n ẹnìkan lọ́lọ́run ó lò fún ẹnìkan. Ẹ̀yin náà lọ́lọ́run ń lò láwọn yẹn nígbàgbọ́ nú yín ni wọ́n fi ń lò yín gẹ́gẹ́ bí irinṣẹ́ láti máa ran àwọn èèyàn lọ́wọ́ wọ́n nígbàgbọ́ nú yín ni ẹ dákun ẹ má àjà kan ẹ má jáwọ́ mo tún wá fẹ́ kẹ́ ẹ di nǹkan kan mú. Àǹdẹ̀kọ́ jẹ́kọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ náà tẹ́ ẹ tí bá ti ń ṣe oore báyìí dandan ni o kọ́ mọ expect irun tó ṣẹlẹ̀ yìí kódà kó tó máa retí tó burú eléyìí lọ pé yóò ṣẹlẹ̀ sóhun kọ́mọ sí kíni kọ́mọ retí tó burú eléyìí lọ pé yóò ṣẹlẹ̀ sóhun. Kódà wọ́n lè sọ pé bóyá ọ̀pá àyàn wọ́n lè sọ pé bóyá ó báyàwó lágbájá sùn ó sì kíní kan gbogbo tí ó ṣe ẹ̀ pa ń gbọ́lé náà pé wọ́n ní Muyideen sọ pé pásítọ̀ ń bá ìyàwó òun sùn
ẹ̀yin àti mọ́ pa mí yéé ẹ dákun Pastor Gabriel Pastor Abuse bí yọba tiẹ̀ wá jẹ́ bí yọba jẹ́ wọ́n ń pe gbọ́dọ̀ tó lówó ìgbín náà yọjú mi Pastor Gabriel Àgbàlá Gabriel ọmọ báyàwó mú èdè ń sùn tángé ẹni tẹ́ pé yín ẹ̀ ṣe gẹ́mú ẹni tọ́ ló ń lò fún ọjọ́ ìbọ̀ sẹ́ẹ̀tì eyín ẹnu tó fi dùn owó ẹ bẹ̀rù Ọlọ́run ẹ já bẹ̀rù Ọlọ́run gbogbo àtàbà máa sọ̀rọ̀ torí ìdí èyí Pastor Àgbàlá Gabriel ìmí tó ń bọ̀ tó ń burú jù báyìí lọ ẹ pé kan ti wá ń jẹ́ òye tóbìnrin kan sọ pé yẹn kíní kan ìgbà wo ẹ bó ń ṣayà gbèrè ìkan tó lélẹ̀ ẹ tó máa ẹ̀sẹ̀ẹ̀tì ìmí tó ń burú jù lé lọ ẹ máa ṣe kíni ẹ máa retí ìmí tó ń burú jù lé lọ èèyàn máa gbáradì fógun ni téèyàn bá ti jẹ́ tí ó bá ń ṣe dáadáa aburú ọmọ wa káàkiri àbùkù àti ẹ̀tẹ́ wọn ṣe kíni yọmọ wa káàkiri àwa tá a wá ń gbádùn Àgbàlá Gabriel àwa ní ká sọ kan wá gírí ìgbé tó ń bọ̀ tó tún burú délé lọ tí wọ́n tún sọ nǹkan mìíràn tí ó tún ba ọ̀pọ̀lọpọ̀ kàn jẹ́ délé lọ gbogbo ẹtí bá ti ń ṣoore kọmọ retí àbùkù so ẹ̀yin tẹ́ ẹ̀ nìkan ṣe náà tẹ́ pé ìmí ẹlòmí ọ̀ràn kan ẹnì kankan nínú ọ̀nà ẹbí rẹ̀ gbẹ́nu yín sọ́hún ẹ má wí kú nípa Àgbàlá Gabriel mọ́ o ẹ má ṣe kíni ẹ má sọ nǹkan kan nípa Àgbàlá Gabriel mọ́ èèyàn mélòó lẹ ti ràn lọ́wọ́ nínú ẹbí yẹn mélòó lẹ ti gba èèyàn lọ́wọ́ fún wọn kó fún yín pé kẹ kó fún yàn kó jíṣẹ́ ẹ tún náà kàkà kẹ tún yọ fún tọ̀ ń bẹ́ kó nǹkan kan fún ẹ tún ṣépè fún ẹ tún lè dànù ojú ọmọ Yorùbá bàbá Àgbàlá Gabriel àánú ò ní wọ́n yín o àánú ò ní rí yín sá ẹ̀ ní ṣubú ẹ̀ ní gbọ́fà ẹ̀ ní kánjúkú ẹ̀mí gígùn àtàlàáfíà Ọlọ́run Elédùmarè yóò jogún ẹ̀ fún yín o àti gbogbo ẹ tí